ìfòrónú tó relé. Oúnjẹ. Àbí ṣé ààrẹ wà ní? Ó tí o, ó yà mí lẹ́nu ni. Ó ṣe mo appreciate ẹ. A pẹ̀ wí bẹ́ẹ̀. Ń padà wá gbábọ́. Adúpẹ́ láàwí. Ṣe adúpẹ́ kù. Adúpẹ́. Tí ń padà wá gbábọ́ ni. Lọ. Kí mọ̀ lọ. Kíni? Ṣé gbájá? Òun gan ṣe hàn. Àwa. Já. Òun gan ṣe hàn. Àwa. Àwa wù. Ẹ jáde. Mo ń jáde ipò sáré débì kan. Ṣé mo mọ̀ tí ń dáná oúnjẹ lọ́wọ́? Oúnjẹ ṣá. Mi ò rí kí máa lè jẹ nǹkan kan báyìí. Kí ló dé? Kò sí nǹkan kan bí nǹkan ní appetite. Oh my God. Kí ni? Táyà yìí ni ó sì jó. Ilé Jésù lógún bẹ̀mbà. Anyway, ló bá mi pé boy security yẹn wá kó ara mi yọ táyà yìí. Samueli! Samu! Ṣé wàá gbọ́ pé wọ́n ń pè ọ́ látọ̀kùn? Kí ni mo sọ fún ẹ? Mo ní kó máa pè mí Sàámú mọ́. Samuel òun lórúkọ mi and not Samuel, okay? Ṣé òun náà ni ìwà jí o dáhùn? Ó dáa wà àti ríkẹ́ ń pè ọ́, wọ́n ní yọjú sáwọn. Kí ló dé? Wọ́n ní yọjú sáwọn pé táyà ọkọ̀ àwọn jòkó wọ́n bá wọn fi mí sí. Kí n pààrọ̀ táyà. Ṣé ò lè ṣe ni? Ó dà sáà tẹ̀ já lọ. Já lọ. Hello. Báwo ni? Má bínú. Ṣé bá mi sọ fún everybody kan má bínú. Mo ń ṣe nǹkan lọ́wọ́ kí n tó jáde ni. And unfortunately, nígbà tí mo tún máa jáde, mo ti lọ ní flat tire. Àwọn náà ti débẹ̀. Oh God. Ó mọ nǹkan. Bá mi ṣàlàyé fún wọn. Ẹ ṣàrara fún mi ní just 20 minutes máa débẹ̀ nsìn. Bá mi yọ táyà mọ́tò yìí. Kò fi extra sí, then kò lọ fẹ́ ilé wa fún mi, okay? Kí n pààrọ̀ táyà mọ́tò. Pààrọ̀ táyà mọ́tò mi, àbí yẹn tún pọ̀ ju nǹkan tó lè ṣe fún mi. But iṣẹ́ organizer lélẹ́yìn náà. Security ni mí àbí nígbà tí mo kì í ṣọmọ ọ̀dọ̀. Irú insult ò lélẹ̀ ọ̀lọ́. Tí ó bá ṣe ikú tó mẹ́ja kákò. Excuse me. Kí ló ń sọ lẹ́nu ẹ̀ tí ó dùn? Mo ní kó bá mi pààrọ̀ táyà mọ́tò, òun sọ dáradára. Ṣé orí ẹ pé ṣá? Tí ìkẹ́ ò ti tó. Fi mí lẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ sí díọ̀tì yìí. Mò ń sọ̀rọ̀, òun dá mi lóhùn. So o lè ṣe nìyẹn àbí? Àbí mo rán ẹṣẹ́ ni? Ṣé mo rán ẹṣẹ́ pé nígbà tí mo gba àwọn ẹgbẹ́? It's love. Please. Please. Nígbà tí mo gba àwọn ẹgbẹ́ tí wọ́n wà ní school, mo rán ẹṣẹ́ kó máa rìnrìn òṣì káàkiri. Now, pààrọ̀ táyà mọ́tò yìí. Ṣé rí nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé nígbà tí àwa jáde yunifásitì, mo ṣọ́ọ̀pù ó ti rí jam form gbà. Ìwọ yunifásitì ẹ gbà mí yunifásitì máa ti wá di pure water irú ẹ tí wọ́n yìí bá lọ sí yunifásitì ni so wàá gbé aṣọ security sọ́rùn anyway tó bá mọ̀ jẹ́ kó máa yí ẹ wípé sórí ọmọ ọ̀dọ̀ tó ń fi ẹwé yẹn àti organizer wọ́n bẹ́tà ẹ̀. Tẹ̀rí tí ó bá ṣe òjò tó pàlàpà tó wá sọ́dọ̀ àmúgùn ewúrẹ́ ó jẹ́ tí mo lè toast lọ. What? Kí ni mo gbọ́ tó jáde láti ẹnu ẹ̀ sí mi yẹn? Ṣé orí ẹ pé ṣá? Ó dàbí pé lè ti ya wèrè. Àbí àwa ló rò pé òun bá sọ̀rọ̀? No, ṣé àwa ló rò pé òun bá sọ̀rọ̀? Idiot ni ẹ o. Ṣé o mọ̀ wípé ìyàtọ̀ tó wà ní àárín èmi àti ẹ ó dàbí láti Nàìjíríà sí Amẹ́ríkà ni? Fa. Oh, anyway, mi ò bẹ́ lẹ́jọ́. Ṣé tí máa wọ ilé yẹn? Tí n bá padà bọ́ta in the next 10 minutes. No. 5 minutes tí o bá ti fix tire yẹn máa fi imú ẹ máa fi dùnrin fool. Aráàárọ̀ o ògúlù tó bá nú omi
Ara tọ̀tọ̀ bí. Mo ní sọ́tàn àbí ọ̀tàn. Ẹ bá kú màkàrà jẹ. Ìyá rẹ̀ dín ní tó kúnjú tọkẹnu tá a gbé fún ọ ọlọ́mọ jẹ. Ṣé wo ò rí Two Face àti Divya ni? Sáìtì ẹ̀ tó ń fẹ́ náà ti fún ọ kọ́ ọmọ báyìí. Èmi ni gẹ́ yìí yẹ̀yẹ̀ báyìí. Ìwọ university ẹ gbà mí university máa ti wá di pure water irú ẹ tí wọ́n yìí bá lọ sí university ni so wàá gbé aṣọ security sọ̀rùn anyway tó o bá mọ̀ jẹ́ kó máa yí ẹ wípé sórí ọmọ ọ̀dọ̀ tó ń fi rẹ̀ wé yẹn àti organizer wọ́n bẹ́tà ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ náà? Samuel. Samuel. Oh God. Ó ti dàbẹ̀ ni wípé bí mo ṣe bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ lẹ́ǹkan ò dáa o. At least a ṣáájú mi lọ kó ṣàṣẹgbẹ́ mi ìbádẹ́ ti wà more polite bóyá ẹ bá sọ fún pé kó bá mi wá organizer tó bá dẹ̀ fẹ́ ṣe fúnra rẹ̀ voluntarily well ó dàbí pé mo rude mo ṣe bá sọ̀rọ̀ yẹn oh God why. Kí ló ń ṣe mí? Kí ni nǹkan tó ń ṣe mí lọ? But still, ó jù mí lọ now. Nǹkan tí mo ṣe yẹn ò dáa. Kódà, no, kódà. Yeah, Samuel, sorry, please. I'm sorry. Please, I'm sorry, Samuel. Kí ló ń ṣe mí? Ṣùgbọ́n nǹkan tí mo ṣe ò dá lóòótọ́. Alágbẹ̀dẹ òkú iṣẹ́ o ẹlẹ́dà tó torí pé inú jì jù kàn ká lọ àwọn àgbà ní ẹbí léèrè. Kí alágbẹ̀dẹ òkú iṣẹ́ o ẹlẹ́dà tó pé inú iṣẹ́ ńlá ló ṣe torí pé inú jì jù kàn ká lọ àwọn àgbà ní ẹbí léèrè. Bínú bá ṣe é ṣí bí igbá kedere làbáríkùn ẹni tó ń ṣe ni ojú lárí o a ò mọnú ènìyàn àgbẹ̀kẹ̀lé ènìyàn asán bá ń sá ni. Kí alágbẹ̀dẹ ó kú iṣẹ́ o ẹlẹ́dàá tó gbé inú iṣẹ́ ńlá. Kò sí nǹkan kan mo kò fẹ́ kó wá bá mi pool side ni. Èmi. Ìwọ mama inspector. Ó ṣì ń rí ẹ̀ ni kò tí ì já ẹ̀jẹ̀. Kí alágbẹ̀dẹ ó kú iṣẹ́ o ẹlẹ́dàá tó gbé inú iṣẹ́ ńlá ló ṣe torí pé inú jì jù kàn ká lọ àwọn
alágbẹ̀dẹ ó kú iṣẹ́ o ẹlẹ́dàá tó bẹ́ inú iṣẹ́ ńlá ló ṣe torí pé inú jìn jù kànga lọ àwọn àgbà ní ẹbí léèrè. bínú bá ṣe é ṣí bí igbá. jókòó. èmi kí n jókòó àbó ti gbàgbé ni èmi fúù mà ni tí gap tó wà láàrin wa tó láti bí sí Amẹ́ríkà wo tó bá fẹ́ fi lé fún mi ni kò jẹ́ kí n gbọ́. má bínú torí ẹ̀ náà ni mo ṣe yẹ wá síbí báyìí ṣùgbọ́n má bínú mo dẹ̀ mọ̀ pé mo hó ẹ ní apology please má bínú ṣáà má bínú. kí n ṣáà má bínú. ó dáa jọ̀ọ́ má bínú. Dúnà kí lè rí tó wá ń bẹ̀ mí sìn. mi gan náà tiẹ̀ mọ̀ nǹkan tí mo ṣàmọ̀ ni wípé mo need láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ má bínú. Anyway, your sins are forgiven. But for records, I'm a graduate of political science ní State University. Sórí iṣẹ́ tí mò ń ṣe ń bì báyìí ó ní bó ṣe jẹ́. Mo fẹ́ kó mọ̀ wípé ẹ̀yin àmù kì í ṣe léègbín. I said I'm sorry, please. It's alright, mo ò bínú mọ́. Ó ṣe jẹ́ kí n padà sẹ́nu iṣẹ́ mi. Á jẹ́ kó ṣe ń bínú nìyẹn o. Jókòó. Wo mi ò bínú mọ́. Bọ̀ ó ṣàmọ̀ pé ẹnu iṣẹ́ ni mo wà. Iṣẹ́ wo ṣe bí dáadáa tí mo mi ò sí nílé jọ wá nǹkan mi sọ. Jókòó and let's have a drink. Drink? Yes. Bros tí ẹ dúró náà ṣé bẹ́ẹ̀ náà ló bẹ̀rù gbà